الرحمن الرحيم قل اتبعني وسبحان الله وما أنا من المشركين أيا طيب الأسماء يا من هو الله ومن لا يسمى ذلك الاسم إلا هو ومن كل ما نشكو يا رب عافنا كأيوب إذ عافيته بعد بلواه فمن كان من ربي فإنك ربه ومن كان من مولى فإنك مولاه فأنزل علينا المن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أكراني كيكيولا أكراني تيولا أكراني تباوغوا بكم السلام عليكم ورحمة الله وبركاته أنكراكو أبو سوري تويني توا البصيرة ilé tí a máa ń tẹ́tí gbọ́ ní gbogbo òru Ramadan ní aago 4 àbọ̀ sí aago 5 ìdájí. Ètò náà ti dé sórí afẹ́fẹ́ pẹ̀lú ìyọ̀ǹda t'Ọlọ́run. Àwọn sásọ tí wọ́n máa ń sọ̀rọ̀ Ọlọ́run fún wa níkàlẹ̀ wọn ti wà bí pẹ̀lú wa. A rọ gbogbo àwọn olólùfẹ́ òdodo níbi tí a bá wà tí a ti ń gbọ́ ètò yìí àbí tí à ń wò. Ká súnmọ́ tòsí ká máa fọkàn bá ìdánilẹ́kọ̀ọ́ ẹ̀sìn yìí lọ. Kí Allah kó san wá ní ẹ̀san lórí Allahumma amin. Àwọn sásọ tí wọ́n mú bá a sọ̀rọ̀ ní àfẹ̀mọ́jì gẹ́gẹ́ bí ìṣe wọn látẹ̀yìnwá. Àwọn náà ní Sir Suleiman Buni Ibrahim Abu Ibrahim Isauke kọ́nà jẹ́ kí a rí wọn pẹ́ bísímìlá. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه وناج منهجه إلى يوم الدين وبعد. أدوك لسيو دولون الحمد لله. Ọba tí ó ṣe wá ní mùsùlùmí òun náà lọba tí a dúpẹ́ fún. À ń tọrọ àlékún ìkẹ́ àlékún ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ìkẹ́ Ọlọ́run kó máa bá Ànábì àti àwọn aráalé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí tí à ń tẹ̀lé ojúpọ̀nà tí Ànábì wa sallallahu alayhi wa sallam tó filẹ̀ títí ó fi di ọjọ́ ìgbédàkíyàmà Allahumma amin. Akíwogbo ayípe assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuhu. Lẹ́yìn ìgbà tí a kíwa, à ń fi àánú Ọlọ́run fi ń bẹ lọ́n. Iléeṣẹ́ Solution FM, Ọlọ́run má jẹ́ kó jóná. Àmín. Gbogbo àwọn òṣèbẹ̀, Ọlọ́run bá lè kọ́ láwọn bá ní ṣàlékún dáadáa wọn. Àmín. Olóòtú ètò yìí, Adébáyọ̀ Tàmíù, Ọlọ́run bá ní ṣàlékún dáadáa wọn. Wọlé àdọ́kà òṣù Ọlọ́run. Akíwogbo ẹ̀yin olùgbọ́ wa náà nílé, a sì ń ṣàdúrà fún wa pé Ọlọ́run yóò fi wá sí kòńgẹ́ àánú rẹ̀ nínú Ramadan yìí. Kò ní káàánú rẹ̀ kú lórí wa. Yóò sì wá lẹ́ni tó yọ́nú sí. Yóò sì sẹ́ni kọ̀ọ̀kan lọ́mọ àlìjẹ́nnà. La hawla wala quwwata illa billahil azim. Ní àná, a sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ọ̀run bí a ti ń kírun. Àwa ní àwọn àkíyèsí kéékèèké kan síwájú kó tó di lónìí tó yẹ ká sí ni pé ká gba ìbéèrè. Torí pé bá ti máa ń ṣe ni pé láti di ọjọ́ 5 tàbí ṣe wá sí nínú àwẹ̀ báyìí. Ìjọ ẹlẹ́ẹ̀kẹfà á fi gbà béèrè. So ìyẹn ni ò ní jẹ́ kí a kọ̀ra ṣàkíyèsí ráńpẹ́ lórí ọ̀rọ̀ ọ̀run ká fi gba ìbéèrè. Àwọn èèyàn ń sẹ́ndì sí wa pé àwọn láwọn béèrè. So àkọ́kọ́ nínú àwọn àkíyèsí tí a fẹ́ pè wá sí lórí ìrun,
àtọkùnrin àtobìnrin wa kò sí yàtọ̀ láàrin bọ́kùnrin ó sì kírun àti bóbìnrin ó sì kírun o torí pé ẹlòmíín lè máa rí kànú àwọn àwí kankan dídúró tóbi báyìí ni ó sì dúró ìrùkú rẹ̀ báyìí ni ó sì rùkú ìforíkanlẹ̀ rẹ̀ kò sí yàtọ̀ láàrin ọkùnrin àtobìnrin lórí bá ti kírun ní bá a ṣe ń kírun kò sí yàtọ̀. ẹlẹ́ẹ̀kejì nínú àwọn àkíyèsí tá a gbọ́dọ̀ pè lórí inú òun náà ni pé tá a bá ń ṣe takbiratul ihram kì í ṣe páàmà tiro sí táwa ga ẹsẹ̀ òkè pé Allahu akbar kò sí ń bẹ́ẹ̀. bákan náà al-iltifat fi sọ́lá ká máa wọ̀tún ká máa wòsì kò sí níbi ìrun. ara pé kò sí níbi ìrun náà ìkẹwàá ń bẹ tó kọ́mọ̀ fún àwọn tí wọ́n bá jẹ́ ọlọ́lọ́mọ kéwú bí irú tiwa báyìí so tí a ti kà nínú àwọn tí a kan tó jẹ́ pé tó wà nínú àwọn tí àwọn ò fẹsẹ̀ múlẹ̀ òun náà ni pé wọn ò ní tẹ́yìn bá ti wà lórí ìrun tó bá ṣe alhamdulillahi rabbil alamin wọn ò ní kówó kẹwàá arahmanir rahim kọ́wọ́ ẹ̀gbẹ́ maliki yawmiddin kọ́wọ́ ọ̀tún iyyaka na'budu ó lè wọ́ sí so tí wọ́n ti ń káyà kọ̀ọ̀kan wọ́n ti sọ bí kọ̀ọ̀kan tí wọ́n máa wò tó wá débi wàhálà dọ́ọ̀lì yóò wà míì yóò fi báyìí so tí ó mì ọ̀pọ̀lọpọ̀ àmọ́mù ni máa ń ṣe ẹ̀dákun kò sẹ́rì fẹ́lẹ̀ àìjó lórí ìrun o kò sí ti ń jẹ́ pé òkè tó wọ̀tàn Ànábì sallallahu alaihi wasallam ó ní sallu kama ra'aytumuni usalli ẹ kírun bẹ́ẹ̀ sí rí pé mi Ànábì kí Ànábì ó máa mì sọ́tún ó máa mì sósì níbi ìrun ìyẹn jẹ́ nínú àwọn àkíyèsí tá a ní lórí ìrun òun náà níbi àtáyá tá a bá ń ṣe àtáyá tá a nawọ́ ẹyọ kan sókè ọ̀gọ̀rọ̀ wa onílẹ̀ pé tá a bá ti parí àtáyá a wà sí gbogbo yòókù tán pátá kó tó di pa sàlámà a sì gbogbo ọwọ́ yòókù kò sí ń bẹ́ẹ̀ yín ìyàwó ẹ̀yin bàbá wa ẹ dákun ẹja ajakú ń bẹ́ẹ̀ kò sí lára àrùn níta ṣe yẹn gan burú jáì ó burú gan ìtumọ̀ rẹ̀ anáwọ́ kan sókè ike ashhadu an la ilaha illallah ọwọ́ tá a nà sókè a fi ń jẹ́rìí pé kò sí ọba tí ìjọsìn tọ́ sí àyàfi Ọlọ́run ẹyọ kan oṣù ọwọ́ á parí ogun tọ́tọ̀ tán ọwọ́ á sí òkè pé ó tún ti di 10 o ìtumọ̀ rẹ̀ nù ọlọ́ọ̀gbẹ́ ọkàn gbọ́ táyìn bá ti náwọ́ kan sókè tẹ́ ẹ bá parí rẹ̀ ẹ kẹ̀kẹ́ alẹ̀ náà ni ẹ ní tó sí yòókù òkè báyìí tó àní sí yòókù òkè o ìsí yòókù òkè o ó tún ti ń sọ Ọlọ́run di 10 àmọ́ rẹ̀ lọ́wọ́ nù o Ọlọ́run èsì ìṣe 2 kì í ṣe 3 kì í ṣe 4 kódà kì í ṣe 3.5 bí ó ṣe yí pé ẹyọ kan ṣoṣo ni tó inú àwọn àkíyèsí nù inú àwọn àkíyèsí tá a fẹ́ pè wá sí eléyìí ẹ̀yìn ìran ni ìsìláàmù náà tó fi wálẹ̀ wípé tá a bá kírun tán tá a sálámà kó wá sọ pé kálukú lè máa ṣe tó wù rárá o ó tún fún aládùúà tá a ṣe lẹ́yìn ìgbà tá a bá sálámà ṣùgbọ́n lónìí ọ̀gọ̀rọ̀ wa àmọ́ tánàbí ní kásì tá a bá ti sálámà kálukú mọ́sálásí kọ̀ọ̀kan lóhun tiẹ̀ mọ́sálásí eléyìí òun ti hun tiẹ̀ yìí pé tá a bá ti sálámà ní tá a máa ń ṣe ni yááyò yá kọyò mú alálà ìlà kò sórogún fún kọ́ra àwọn yóò tó máa jó máa sì kànú mọ́sálásí mi tá a bá ti sálámà la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam ẹnìkan wọn ti wílẹ̀ mẹ́ta alihamdulilayi rabbil alamin sallu ala nabi karim sàlá ọlọ́njá sórí ire àmín tí máa sì mí nù tí máa sì mí ó ní wàjámù rọ́súlù láyì láyà tàṣàṣù wàjámù rọ́súlù láyì kálukú àhún tiẹ̀ lọ lóríṣiríṣi eléyìí lè rí ìlú ibi tẹ́sì ti dunlẹ̀ tí wọ́n gbàgbọ́ yí ẹ̀sìn tẹ́ẹ̀bàrú ilé ń bẹ́ o ẹ lọ ilé Haúsá o tí kálukú bá sálámà ṣé kálukú ń hun nǹkan tó wù ẹ lọ àwọn ilẹ̀ Lárúbáwá ẹ má tẹ̀ jẹ́ aṣọ ilẹ̀ Haúsá ẹ lọ ilẹ̀ Lárúbáwá tí báyìí yẹn ẹgbẹ́ Saudi ẹgbẹ́ Egypt ẹgbẹ́ Libya ẹgbẹ́ gbogbo ẹ̀ ìjẹba tí ń ṣe ni wọ́n ti ń ṣe tí báyìí àwọn afáwọn náà lọ bẹ̀ ẹ lọ ìlú èbó ẹ lọ gbogbo ẹ̀ ẹ rí wípé ìsìláàmù ilẹ̀ Yorùbá ẹ̀ òun ló yàtọ̀ tó tá a bá ti sálámà àyè pariwo lérè ẹni lórí ìsìláàmù ìṣẹ́sì tó máa fi ti ẹ dẹ́nì kejì lọ́wọ́ tó bá ti fi ń dẹ́nì kejì lọ́wọ́ kì í ṣe ìsìláàmù ló ń ṣe mọ́ ó ti gbé nǹkan tí èsàrẹ̀ wọ̀ tá a bá sálámà ní tánàbí ni a máa ṣe ní astafurlah
astaghfirullah lẹ́ẹ̀mẹ́ta. Allahumma anta salam wa minka salam tabarakta ya dhal jalali wal ikram la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir la ilaha illallah wahdahu la sharika lahu wa la na'budu illa iyyah lahu ni'ma wa lahul fadlu wa lahu thana'ul hasan mukhlisina lahu din wa law kariha al kafirun. Allahumma la mani'a lima ataita wa la mutiya lima manata wa la yanfa'u dhal jaddi minka li jaddu. Sẹ́rí pé iná ọ̀mà ẹ̀rí pé ẹ̀lẹ́bàá mi kà á lọ. Ntí ìsìláàmù sí ni a máa wí lẹ́yìn irun. Lẹ́yìn ìgbà náà àwọn Ayatul Kursi, lẹ́yìn ìgbà náà kúlẹ̀ aláwọ̀ kúlẹ̀ àwọn sókè ní kejì. Lẹ́yìn ìgbà náà àwọn sọ pé Allahumma a'inni ala dhikrika wa shukrika wa husni ibadatik. Àwí lẹ́ẹ̀mẹ́ta. Lẹ́yìn ìgbà náà àwọn sì subhanallahi 33 walhamdulillahi 33 Allahu akbar 33 la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir. Àfi 100 rẹ̀. Ntí ìsìláàmù bó ṣe ní àṣẹ lẹ́yìn ìrun kò tú wálẹ̀. Ẹ sì ṣe kálukọ́ máa ṣe tiẹ̀ kì í sáriwo ànímọ̀ pariwo lẹ́yà lórí. Ẹ wá wò lónìí ọ̀gọ̀rọ̀ mọ́sálásí ẹlòmíì àyàkọ́rin ni ẹ máa ń kà ó lè yá ayọ̀ àlìká fìrú láàbùdù máa tá àbùdù oríṣiríṣi. Ẹni tí ọ̀wà bárun pé ariwo tí ẹ ń pa wọn yóò sì máa disturb ẹ̀. Yóò máa ti kúlẹ̀ aláàbọ̀nú kúlẹ̀ oṣù kìíní kejì ni. So ẹ dákun ẹ jẹ́ ká pàkíyèsí nǹkan gbogbo mọ́sálásí wa ẹ jẹ́ ká kọ́ àwọn èèyàn ìgbàdúrà tánàbí ni a máa ṣe lẹ́yìn ìrun ni. Bàbá àgbẹ̀ni má dùn láàárọ̀ bí bàtà wà ní máàdì. So bàbá padà sọ fún àwọn èèyàn àwọn tá a jẹ́ sínú ní Jímọ̀ ó ní iye àsìkò tí a bá fi ní ká máa kà á tí wọ́n máa táwọn èèyàn máa kà á tẹ̀lé wa ní Jímọ̀. Nígbà tó bí ọdún kan àbá ní ó yẹ kálukú yín náà ti mọ̀ báyìí kálukú ọmọ wa wí. So wọ́n ní káwọn afáwọ́ sọ fún wa pé gbogbo àwọn jẹ̀mọ́ o wọ́n ti kọ́ wọn o kálukú ọmọ wí. So nǹkan yìí ó ṣe pàtàkì. Ẹ má jẹ́ ẹ̀sìn ṣe ń tá a lè rọ lọ́dọ̀ ara wa nínú àwọn àkíyèsí tá a ní lórí ìrun nìyẹn ká fi mọ ní ṣókíbà nítorí kálíbà ráàyè gba ìbéèrè. So ẹ jẹ́ ká kírun wa gẹ́gẹ́ bọ́lá ọba àlíkọ́lá bó ṣe fẹ́ ká kírun ní bọ́lá ọba àlíkọ́lá bó ṣe là kalẹ̀ fún wa kó jẹ́ wípé a kì manua ẹ̀sìn òun náà ní súnà manua Islam òun ní súnà. So tá a bá ti lé ń tẹ̀lé ti súnà Nábì sallallahu alaihi wasallam tó sọ àní dáàmú rárá àfààní Ọlọ́run bẹ́ẹ̀ náà àfijọ́ kan so rẹ̀ àfi bẹ́ẹ̀ kọ́lọ̀ ọba àlíkọ́lá kó sàlékún dáadáa ẹnì kọ̀ọ̀kan wa kọ́wọ́ láàdọ̀kan oṣù Ọlọ́run kọ́wọ́ lágbólóhùn la ilaha illallah. Ìran awwalu ma yuhassabu bihi al-abdu yawma al-qiyamah as-salah. So àkọ́kọ́ tọ́lọ̀ ọba àlíkọ́lá tí ó yẹ̀wò jọ́gẹ̀rẹ̀ kìámọ́ lọ́dọ̀ ẹrú òun náà nìran. Tó bá ti lè dá gbogbo nǹkan yòókù dá tó bá ti lè bàjẹ́ gbogbo nǹkan yòókù ti bàjẹ́ kásìkí lásìkò rẹ̀ yes kí ó tó di pé máa gbà béèrè. Níta ń sọnù pé ẹ jọ̀ọ́ nítorí tọ́lọ́run ẹ má jẹ́ káwọn àáfàá kan kó bá yín wájú Ọlọ́run. Bàbá lẹ́kọ̀ọ́ tí a máa ń wí gbogbo ohun tí a máa ń wí gbogbo ohun tí ó sì ní Islam tí a máa ń sọ ẹ ti rí i pé èṣù kan máa mú àwọn èèyàn kan lẹ́yìn wọn pé ẹ̀yẹ sáà mọ́ kódà bí ó bá lóun lọ lọ́n ẹ pariwo kò sí ìwìkúwì tí a lè máa wí báyìí àwọn èèyàn máa pariwo ni Allah Akbar. Ìwìkúwì kan bẹ tí a ń wí ìjẹta bí a ṣe wí báyìí ọmọlẹ́yìn wọn ọgá ọ̀nà lẹ́ba ni pé ọkọ̀ òkè irú ìwìkúwì wo ni. Nígbà téèyàn ń sọ yìí pé ẹ ń bá ìrun níforíkanlẹ̀ tó bá bá ìmáàmù níforíkanlẹ̀ ó ti báraka kódà ẹni tí ọmọ kí o gẹ mọ kí tí wọn bá ti gbórí òkè nírùkù gbogbo wọn àti ọmọ kí o kọ́kọ́ sí ó sì ó yà lẹ́nu. So ìmí tí ẹ tó wá jùlẹ̀ lámbà míì tí ẹ jùlẹ̀ ní lánàá ni yí pé àsùnbà kò ní àkókò ìgbà téèyàn bá jí náà ni ó lè kí ẹ máa gbọ́ kò ní dípà la ilaha illallah síbi tí Ọlọ́run ṣàánú ní tí kálukú ń ṣe àníyàn ni ọmọ fẹ̀yìn kálukú hàn àníyàn ni ọmọ fẹ̀yìn kálukú hàn. Ẹ dákun sórí àga mímọ́ nu pípa kálukú bá jí náà ní kọ́ máa kásùn bá rẹ̀ káfọ́ máa sọ báwọn. Igbó jẹ́ pé àwọn gẹ́gẹ́ èkì ṣebí ni wọ́n sùn lọ́wọ́
lásìkò táwọn yòókù ń kírun kọ́lọ́n kó ṣàánú wa. Nọ́mbà tí a lè pè sí 09098 àwọn tá a bá ń gbọ́ mi lórí Facebook a lè bá mi táìpù ẹ̀ sójú screen tọ́ra àwọn kan ń béèrè látọjú screen pé kí n bá wọn táìpù ẹ̀ mi sì lè ráyè 09098889939 09098889939 tàbí 091 2 mẹ́rin 29 39 091 2 mẹ́rin 29 39 fún àwọn tá a bá fẹ́ béèrè 090 98 88 99 39 091 2 mẹ́rin 29 39 náà. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Alama mi. Na? Alama mi. Kí lẹ ní ń bẹ̀rẹ̀ ní Ọjà'ba Central Mosque? Ìlú òkè ó ti yé mi, ó ti yé káwọn bá fi gbàsìkò torí àwọn èèyàn náà fẹ́ pè, ó ti yé mi. Ṣé rí àwọn bàbá wa náà ní wà ń bẹ wàláhì bí Ọjà'ba ṣe ń rí kì í ṣe nǹkan tó tẹ̀yàn lọ́rùn. Àwọn èèyàn ń ṣènáwó nínú mọ́sálásí, wọn ó sì kó ìlú àti gbogbo ẹ̀ wọn ó kó wọ́bẹ̀ tí wọ́n máa lùlù nínú mọ́ọ̀sì. Ẹ wo ibi tí àdẹ̀wò ẹ̀sìn dé. Àwọn bàbá òsì ní mọ̀ àwọn tí ẹni wọ́n máa wà ní ìjájẹ̀ tẹ́mísọ́ọ̀bù rẹ́ǹtì. Kódà àwọn èèyàn wá ti lọ fọ́ ìgò ọtí rí lẹ́gbẹ̀ẹ́ ibi mọ́ọ̀sì náà nà kọ́mí o. Kàárọ̀ àdàdà wọlé lé. Ẹ dákun. Báwọn yẹn ṣe sọ yídì gan dà, yídì Ìbàdàn gan ọ̀fẹ́ nítumọ̀. Kọ́nà wọn ṣàánú ni. Ìlú wo náà ti ń ṣe bẹ́ẹ̀ gan níbo ilẹ̀ Yorùbá yìí? Gbogbo kálukú ti sọ yídì di sẹ́ńtà. Gbogbo gbà. Ẹ dákun. Ó ṣe díẹ̀ òótọ́ ọ̀rọ̀ máa ń korò láàánì. Gbogbo àwọn tí wọ́n jẹ́ gbogbo àwọn bàbá wa náà ni wọ́n ń gbọ́n tá à ń sọ ẹ̀. A sì mọ̀ pé wọ́n ó ṣètò lórí ẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run. Wọ́n ó ṣètò lórí ẹ̀. So Ọlọ́run ṣàánú wa. 090 98 88 99 39. Hello. Hello, salaam alaikum. Wa alaikum salam. Alhamdulillah rabbil alamin. Ṣé lọ́gbẹ́ àti láti fi fún alhamdulillah rabbil bẹ̀rẹ̀ kọ́lá balẹ̀ kọ́lá kọ́lá sábà. Sínú kàkà bismillah sókè. Àbí? Ká inú kàkà bismillah sẹ́rí ntọ́ wà nù súnà ó ní pé Ànábì sallallahu alaihi wasallam tó bá fẹ́ kírun alhamdulillah ni ó kà sí tàtà gbọ̀. Abubakar bẹ́ẹ̀ ni, Umaru bẹ́ẹ̀ ni. Àwọn afáàfà mọ́ra wọn lọ́wọ́ ṣé bismillah sáà kàmúfàtíà bá ní kàmúfàtíà àtàwùzùbìláì ṣẹ́dá àwùzùbìláì àti bismillah á ṣe jẹ́jẹ́ ni síbi ìrun tá a bá ń ké sókè alihamdu wa ni ó jàkè kì í ṣe ké bismillah ó jàkè bá nàbí ṣe máa ń kírun nù sallallahu alaihi wasallam. Náà 09098889939 091 2 mẹ́rin 29 39. Ọ̀njàlúra wọn ni o 090 98 88 99 39 091 2 mẹ́rin. Hello. Hi. Wa alaikum salam wa barakatuh.
Naam. Nan. À ń gbọ́ ìbéèrè yín. Ẹ jẹ́ tá a bá ti pè wọlé, ẹ jẹ́ ká tì máa sọ dáwà fẹ́ sọ. 09098889939 091242939. Hello. Wa alaikum salam. Allahumma amin. Nípa àdúrà. Ṣé mo lè máa sọ fún àwọn ọjọ́ mi pé Ọlọ́run tó pè mí kí wọ́n mọ̀ pé tó pè pé kò ṣe nǹkan fún àwọn. Ṣé ẹ lè máa ṣe kíni? Ọlọ́run tó pè mí tó ń mú sí. Ok. Nítorí bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀ ṣùgbọ́n náà. Ọba tó pè mí tọ́ràn mi ń ṣẹ́. Kẹ́ àwọn ni kọ́ ọba tó pè mí tọ́ràn mi ń ṣẹ́ kọ́ mọ gbọ́ bùkátà mi. Iṣẹ́ wo lọ́lọ́run náà? Ṣe rí àwọn àdúrà tó rújú nù. Ọba tó pè mí tọ́ràn mi ń ṣẹ́ kò sójìṣẹ́ mọ́, à ń gbẹnu àwọn òjìṣẹ́ sọ̀rọ̀ ni. Ṣé ògì sọ pé ọba tó pè mí Ọlọ́run ò pe ẹnìkankan wá ránṣẹ́ àwọn ànábì Ọlọ́run tọ́lọ́run ti gbé wá àwọn lànàbì. So torí àwọn ọ̀rọ̀ tí ó máa rújú kẹ́yìn sí báwọn àfáà náà jíṣẹ́ àwọn yín jíṣẹ́ Ọlọ́run ní hàn. So ọba tó pè mí tọ́ràn mi ń ṣẹ́ ó ti nítumọ̀ níbo ló ti pè é. So ká máa fi ọ̀nà tá a lè gbà bẹ́ẹ̀ lọ́hùn tá a lè fi ṣàtẹ̀gùn pọ̀ kọjá ká máa mú nǹkan tí ó máa mú rújú wá. So kọ́ lọ́n kọ́ sànù wa. 09098 ìlànà àwọn tí èsì mùsùlùmí ni. Wa alaikum salam. Àlámà mi àtẹ̀yìn náà o. Ọlọ́run kí a fún ìwọ́n kan sílẹ̀ àwọn ẹgbẹ́ láti ẹ̀kọ́ ìwọ́n sí ètò ìdẹ́gbọ̀ fún nígbà tó ta lọ sí wà sí níbẹ̀. Náà. Orí kí èrò kan lẹ́sẹ̀ fún orí táwọn èrò kọ̀ọ̀kan bá ní ṣe fún àárín pẹ́. Àlámà mi. Ìwákọ́lá kẹ́ra. Yes. 09098889939. Wa alaikum salam. Ẹ kó lẹ́gbẹ̀ẹ́ rédíò. Tá a bá ti pè é jẹ́ ká máa kó lẹ́gbẹ̀ẹ́ rédíò yóò kàn máa pariwo lásán ni. Wa alaikum salam barakatuh. Náà. Ẹ̀sìn ga jazakumullahu khairan. 09098889939 láti ìlú Ìkirè náà láti pè ní sí. Ọwọ́jà solution dé Ìkirè náà. Hello. Wa alaikum salam barakatuh. Kí lẹ wí sà? Ṣé wọ́n lè? Pèsè pa alẹ́ fún ní Úsírù. Ok a sì máa fún alẹ́ sí àwọn tí wọ́n ti ń dàrú a kàn máa clear rẹ̀ ni ṣùgbọ́n ọ̀rọ̀ òun èsì tí yẹn máa ń dààmú ní lórí ma toró ti wà glaring torí wọ́n padà ń sọ wọ́n ní a tún ti kó jẹ padà lánàá pé àwọn ṣe mistake ń bi ọ̀rọ̀ foríkanlẹ̀ ni ibi tẹ́ ti wá mọ̀ pé òdodo ok wọ́n ṣe mistake gbogbo èèyàn máa kéwò tẹ́ wà bẹ́ẹ̀ ẹ̀ ok ìmọ̀dé oríjọ́ kìjọ ní kìí ṣe màmá tí ẹ ti mọ̀ pé ní tẹ́ ń wọlé lórí náà ṣé wọ́n fẹ́ kẹ́yìn tẹ́ ẹ jókòó gan kò sí nǹkan kan lórí yín nù. 09098889939. Wa alaikum salam barakatuh. Yes. Ṣé abájú sí àtáyà yẹn tán níbi ká tí ọwọ́ tà mọ́ náà ni ìtumọ̀ yìí ló túmọ̀ sí Kí lẹ wí? àtáyà tà ń tẹ̀yẹ. Gbogbo mọ́sálásí tí a bá ti àtáyà yẹn wọ́n náwó
ọjọ́ mẹ́jọ̀wá mọ́mọ́ ìdílé ẹni pé àlámà alẹ́kùn wa mọ̀ sí láti. iná mo sọ mo ní kò dáa mo ti sọ nígbà tá a jẹ́rìí pé ọ̀kan oṣù lọ́nà á fẹ́ parí àwọn ló ti di 10 o so a ní náwó bá a kàwọ́ ẹyọ kẹta náà láàkálẹ̀ ó ti wà ní àwọn àkíyèsí tí mo pè wá sí. ọlọ́run ọ̀jọ̀gbọ́n àtàǹtí tó lérè. alámà mi o 09098889939. hello. waaleykum salaam. okay sir. kí lẹ wí. tààrọ wí ọyá ọyá. náà n tẹ́ ń sọ ti yé mi sẹ́rí ń tọ́wà nù súnà ní pé tẹ́ bá ti bá wọn bẹ̀rẹ̀ ẹ̀rùn kẹ́ ẹ bá parí ẹ̀ so ń tọ́wà nù súnà nù tọ́ dáa jùlọ so ok àwa ń kí tàràwí ní àfẹ́ kí tàràwí mọ́sálásí àwọn wà á lọ kí wítìrì a sì túmọ̀ pa tó fẹ́ dìde lóru pé mo fẹ́ ṣe náfìlà ìmọ̀ ká ẹ ti gbà pé náfìlà tẹ́ ẹ ṣe ó ti lọ́ bá kò sí náfìlà òru mọ́ tẹ́ bá máa mú parí tẹ̀sí fẹ́ ṣe náfìlà lóru wítìrì lánàá bí ní ká máa fi parí ìrun òru ẹ̀yin dẹ̀ tún ti kí mọ́ṣáláṣí ṣẹ́rí pé wà láàrin ti ṣẹlẹ̀ ló jẹ́ pé ṣe rí àwọn mọ́mú wa ní ẹniṣẹ́ tí ó ṣètò pọ̀ ìmọ̀ ká mú àsìkò tí kálukú ọ̀fọ̀rabalẹ̀ kí tàràwí rẹ̀ tàbí kára kíráka bíi 8 àbí 10 kásán yẹn pé kálukú ìmáàmù sálámà ẹ má fẹ́ dé sí náfìlà lóru ẹ lọ kí wítìrì yín nílé tó tàbí kí mọ́mú òní mo ti yọ̀ǹda yín o so ntọ́ dáa jù nù so inshallah a tún máa ṣàlàyé lọ ní ọ̀la kọ́lọ̀bàlẹ́kọ́lá kọ́sàn ẹnì kọ̀ọ̀kan wa. kápẹ́rọ sọ̀kan kì í ṣeṣẹ́ òdì mọ́tò wíwà ìyẹn ò gbà gidi kàkáyé lẹ́sìn lolúwa fìràn wá kálẹ̀ tẹ̀lé àṣẹ olúwa ní kálẹ̀ tẹ̀lé àṣẹ olúwa ní. Ramadana oṣù gbígbàdúrà oṣù ìkẹ́ pẹ̀lú àforíjì ni fún mùmínì àti mùmínátù ká gbìyànjú ṣiṣẹ́ olóore ká gbìyànjú ṣiṣẹ́ olóore alhamdulillahi rabbil alamin. oníbẹ̀rẹ̀ fún tìrajì òní bá àtàbá ní ìbéèrè kàbí kejì a lè fi ránṣẹ́ sórí nọ́mbà 070106439 070106439 àmójúrò ní àdìbáyé tàbí yọ̀hán sásọ̀nà ìṣẹ́ Suleiman bóni Ibrahim abu Ibrahim ẹ̀sà òkè méjìbá jẹ́ lèmi jẹ́ pẹ̀lú tó di ní ìwòyá àsìkò lọ́la bí nílá máa ṣẹlẹ̀ àwọn ilẹ̀ lẹ́kọ̀ọ́.